baálé ilé ẹni ogójì ọdún tí gbajúmọ̀ pásítọ̀ ni tó máa ń bá àwọn èèyàn tọrọ owó lórí ẹ̀rọ ayélujára. èèyàn pásítọ̀ Gabriel Amusan, ẹni tó pè yẹn mọ̀ sí Àgbàlá Gabriel, baálé ilé tó ràn lọ́wọ́ èèyàn Muyideen, ó mà ti fi omijé lójú, ó ti fi kéde lórí ẹ̀rọ ayélujára pé òun kò ní sí lórí ẹ̀rọ ayélujára mọ́ báyìí o, àti wípé ó di ẹ̀yìn ọdún kan kóun tó padà sórí ẹ̀rọ ayélujára nítorí èpè tó ní àwọn èèyàn wọn ń gbé òun ṣẹ́ lórí ẹ̀rọ ayélujára. Ẹ rántí pé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni ariwo gba gbogbo orí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn kan rí Muyideen tí Àgbàlá Gabriel tó mú ní abẹ́ bíríìjì tó ń sùn kiri ojú títì, tó sì sọ di èèyàn nígbà tó bá gba owó jọ lọ́wọ́ àwọn èèyàn tán kọ́ ilé fún un lọ́fẹ̀ẹ́. Nígbà tí wọ́n rí Muyideen tó ń sun inú ọjà Bódìjà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kiri, tó tún jẹ́ wípé iṣẹ́ alábàárù ló ń ṣe. Èyí ló máa jẹ àwọn èèyàn ní tó ṣe wọ́n ní kàyéfì ìpè àbí Muyideen tí Àgbàlá Gabriel tó ti yí ayé ẹ̀ padà kọ́ lélẹ̀ ní abẹ́lòmíì. Èyí ló jẹ́ kí wọ́n mú ọkùnrin náà tí wọ́n béèrè, tó sì tú àṣírí wípé òun náà kúkú ni òun ti sá kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel ni nítorí pé inú oko ẹrú lòun wà lábẹ́, àti pé pásítọ̀ náà bá ìyàwó òun sùn, ó sì tún máa lò ó ní ìlúkulù. Bó tilẹ̀ jẹ́ pé pásítọ̀ Àgbàlá Gabriel ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun ò bá ìyàwó Muyideen sùn, ṣùgbọ́n òun lù lẹ́ẹ̀kan ṣoṣo rí, ó sì ti tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún ìgbà kan ṣoṣo tó lòun lù náà. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé báwọn kan ṣe ń gbèjà Muyideen, ìní àwọn kan wà lẹ́yìn pásítọ̀ Àgbàlá Gabriel. Ní báyìí, nínú fọ́nrán kan tó jáde sórí ẹ̀rọ ayélujára tó mì gbogbo ìlú títì ní àná, ìyún ti ṣe ọjọ́ kẹwàá oṣù kẹfà, ìyún ọjọ́ Monday, ọjọ́ àìkú, ó ní Muyideen ló lọ ṣe fídíò sórí ẹ̀rọ ayélujára o, tó sì bẹ̀rẹ̀ sí ní máa fi ara ẹ̀ ṣépè ìpè kálẹ̀ àwọn kan ló ràn òun sí Àgbàlá Gabriel tó ní kó ń ba láyé jẹ́, káyé òun bàjẹ́ kó ń sì kú lójijì. Kódà ọkùnrin náà jẹ́ kó di mọ̀ wípé bóun ṣe wà yìí, káwọn èèyàn má bàa rò pé òun fẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú nítorí pé ó ṣe òun lóore. Ó ní òun yóò fi ẹ̀rọ ayélujára sílẹ̀ báyìí, tó sì ní lẹ́yìn ọdún kan inú yóò tó padà wá láti lè mọ̀ bóyá ayé òun yóò bàjẹ́ tàbí òun yóò kú lórí èpè tó ń ṣẹ́ fún ara òun. Ọkùnrin náà wá ṣépè fún gbogbo àwọn tó ń gbé ṣépè ìpè aláìdáni wípé irú olóore tí Àgbàlá Gabriel jẹ́ àti oore tó ṣe fún òun, ó ní gbogbo wọn yóò gbà tọmọtọmọ. Ó láwọn àṣírí kan pamọ́ táwọn èèyàn ò mọ̀, ó ní ṣùgbọ́n òun ò ní sọ̀rọ̀ nítorí pé àwọn àṣírí náà àárín òun àti Àgbàlá Gabriel inú jọ wà tó jọ ọ̀rọ̀ jọ yé àwọn, tó sì ní gbogbo ẹni tó bá ń ṣépè fún òun ìpè òun fi bí ṣolóore Àgbàlá Gabriel, irú oore tí wọ́n ń sọ pé Àgbàlá Gabriel ṣe fún òun, ó ní Ọlọ́run yóò ṣe fún àwọn náà tọmọtọmọ, wọn yóò lè mọ irú nǹkan tí òun kojú.